Ojutaaye Gist TV, kindly subscribe. Ikú pabiri, abiri kú, ikú pabiri, abiri rejà, ó lọ sùn. Ẹni rè lọ, àjànàkú sùn, ó sùn bí òkè. Òkìkí Adésínà Ọ̀ṣìn, tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Jàmọ́lẹ̀, ló mọ̀ sí bí eré gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Kí ni ó pa Òkìkí Ọ̀ṣìn Adésínà? Àṣírí ikú tó pa á nínú fọ́nrán fídíò náà láti mọ̀ fi hàn. Ìjàmbá ọkọ̀ òun mọ̀ ní Òkìkí Ọ̀ṣìn Adésínà ní June 1st 2026 òun ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà ṣẹlẹ̀ nígbà tí ó ń darí bọ̀ láti òde pátí tí ó lọ. Ibẹ̀ ni ọkọ̀ rẹ̀ ti ṣe bí eré tó tàkìtì tó ṣubú o. Ibẹ̀ lẹ́ni rẹ̀ gbà lọ o. Èyí wá ti wá jẹ́ ìkọminú fún gbogbo àwọn àgbààgbà òṣèré, pàápàá jùlọ Mr. Latin. Àwọn náà jáde tán síta láti wá sọ àti polongo ikú arákùnrin ọ̀gbẹ́ni Òkìkí Ọ̀ṣìn tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Jàmọ́lẹ̀, wípé lóòtítọ́ àti lódodo ni ó ti jáde láyé o. Èmi gan ti gbọ́ ìròyìn láti àná, ṣùgbọ́n ohun tó jẹ́ kí n kọ́kọ́ ní sùúrù kí n tó gbé jáde lórí Ojútáyé níbí, kí ló fà á tí mo fi ní sùúrù kó tó di pé mo kọ́kọ́ gbé jáde, ó ní wípé irọ́ òfegè ti pọ̀ jù nínú gbogbo nǹkan táwọn èèyàn mọ́ sábà sọ. But ìgbà tí mo wá gbọ́ láti ẹnu àwọn èèyàn, pàápàá jùlọ Mr. Latin, ni ó wá jẹ́ kémi náà tó ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ wípé Òkìkí Ọ̀ṣìn Adésínà Jàmọ́lẹ̀ ó mọ̀ ti ṣe bí eré, ó ti dolóògbé. Kọ́lọ̀ ń bá wa tẹ sáfẹ́fẹ́ rí, kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn, kó sì pa gbogbo àwọn àṣìṣe rẹ̀ rẹ́ ní orúkọ ti bàbá, ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ó ní agbára o. Àwọn èèyàn ń kú, bẹ́ẹ̀ làwọn èèyàn ń wáyé. Ẹnìkan ń lọ, bẹ́ẹ̀ lẹ́nìkan ń bọ̀. Bọ́rọ̀ ilé ayé ṣe rí nù o. Àwáyé ikú ò sí, ọ̀run nìkan ó ń larí mọ́bọ̀. Ẹni rí ṣe bí eré ó lọ o. Nínú àwọn àgbààgbà òṣèré, Òkìkí Ọ̀ṣìn òun náà mọ̀ nípa kan tí mọ̀ máa ń kó. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ báńdíìtì náà ń lọ. Orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ wá ń di jàgàjàgà báyìí. Ọ̀rọ̀ báńdíìtì ò tí ì tán lẹ̀, òun la tún gbọ́ ikú Òkìkí Ọ̀ṣìn. Kọ́lọ̀ ń bá wa dẹlẹ̀ fún kó tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa rèé lórí Ojútáyé Gist TV, ẹ má gbàgbé láti subscribe, kẹ́ comment, kẹ́ dẹ̀ share. Ètò ìṣẹ̀lẹ̀ yìí ó tún ní agbára o. Kọ́lọ̀ ń bá wa tẹ àgbà òṣèré yìí, kọ́lọ̀ ń bá wa tẹ sí afẹ́fẹ́ rẹ̀. Gbogbo àwọn ọmọ tó filẹ̀, kí gbogbo wọn yanjú, kan ṣoríire, kí gbogbo wa kárí bá ti ṣe, kárọ́ náà gbégbá o. Àdúrà ló kù báyìí, nítorí wọ́n ní Ọlọ́run níjà máa bá wọn rí ìjàmbá ọkọ̀, Ọlọ́run níjà bá wọn kú rèwerèwe o. Gbàdúrà ò ní o. Ẹ máa gbàdúrà bẹ́ẹ̀ bá ti jí, kẹ́ ẹ di orí yín mú, kẹ́ ẹ jẹ́ ká gbàdúrà sọ́lúwa. Ká gbàdúrà wípé bàbá ti ń jáde, níṣẹ́ ni ká máa jáde láyọ̀, ká máa wọlé láyọ̀ àtàlàáfíà o. Ǹjẹ́ arákùnrin yìí mọ̀ pé òun ó lọ, òun ò ní bọ̀, yóò wá lọ, àbí ẹ wò ó.